Olófìrè ọ̀kan pàtàkì nínú àwọn jagunjagun ìlú Asín-Ẹ̀yìn. Yáà ni wọ́n yìnbọn mọ́ ìbọn kọ́ lè ní àwa ṣé mú kutukutu mú bù yìí ṣe zai mu sa kura mai kare na zagi mara kare na zagi zai mu ba ci ba mu sha ba mun da mu zo gida da yaki wuya ina ko da maganin ba daɗi za mu kashe ka ne yau. Gbogbo èmi ẹ̀yin olórí burúkú yìí ẹgbẹ́ kùtù aṣẹ́yìn máa lórí ètò bẹ́ẹ̀ ẹnìkan ò ní bí sùn ògiri sàkọ́lọ́lọ́ lọ́kọ́ bá bẹ̀ lọ́mọ tààrà bọ́jọ́ ṣe yọ lónìí ẹ̀ fọ́jọ́ yọ bọ́jọ́ bá ti wọ́ọ̀kù ẹ̀ bá wọ̀kù ó lé náà ó nílé náà àtúntò àpẹẹrẹ tí wọ́n gbégbé àti ìfojú mi náà ọ̀bùn ẹ̀rọ nífẹ̀ẹ́ ẹ̀jọ́ yẹ adébágbó ọ̀run mi là méjọ́ ti lọ ẹgbẹ́ ọjọ́ gọ́fà tẹsẹ̀ gbólódù àtijọ́ máa ríra ikú òníyẹ̀dẹ̀ wa gbogbo tí ń bẹ lọ́wọ́ yín o. Atakẹ́tẹ́ ti fi gbọ́sẹ̀lẹ̀ àgbò kẹ́tẹ́ mọ́ lọ́kìtì ọ̀kẹ́tẹ́ yẹ wù ọ̀bàrà sí yẹ kàṣẹ́ ìsinmi yẹ iye òní kú bàtàrẹ́ nù àbámọ́dá òní dàtí ọmọọ̀sẹ̀ kúrúkúrú o sáré bójú ọjọ́ aṣọ òbí o. Eré tètè kú akẹ́kẹ́ súnmọ́ tètè kọ́ bọ̀ bọ̀. Ẹgbẹ́ mọ́lákẹ́bí lórí ewé alákẹ́bí ewé wẹ́wẹ́rẹ́. Táwọn àrùn ìgbàlá yóò gba àjọyọ̀ àmọ́ gbọ́dọ̀ tó. Táwọn ọmọ náà láàrin ìlú ọmọ ọlọ́run àti aṣọ mórí àwọn ìdílé gúnjẹ ẹ bá wọ òkú ní ìmúra rí ìlú orí ìlú. Ẹ lè sọ ẹyẹ sọ. Èyí ni ọ̀kan pàtàkì nínú àwọn ogun tí Tàlàbí Olófì jà fún ìlú Asín-Ẹ̀yìn. Pásẹ́nà gbẹ̀yìn lẹ́yìn ló padà ọgọ́nà máa kú iṣẹ́ òtán. Ògọ́lọ́run tọ́lọ́run bá lọ bí kí apatẹ́sán pa àwa tá a jẹ́ sọ̀pọ̀tà. Ẹ dákun tó lọ ẹ wo ìgbẹ̀yìn wa. Bá a ṣe wà klọ́ọ̀bù tẹ́lẹ̀tẹ́lẹ̀ á pọ̀ ní báyìí lọ wá tó bí 150. Ẹyọ kọ̀ọ̀kan báyìí lọ́mọ wọ̀ ń yọ. Nílùú ní àwa tá a jẹ́ fáǹsì àti náà tá a kú mọ̀ Nàìjíríà ní ìsìn báyìí. Àwa tá a kù yí gan federal government wọn ọmọ yìí wá ní. Àwa ló yẹ kí wọ́n fi ṣe specimen náà yà. Kí ló dé? Wo sẹ́kẹ̀tì jẹ́ sílẹ̀ ìgbà kéèyàn bá wọ pátá kọ́ńgà yìí. Nígbà tó wọ́n fẹ́ dọ̀ ní 2001 ṣé bó ṣe rí rè. Ọ̀sán àgbà ìlọ́lá ya ṣe wíńgà. Èyí rè bí ẹja fólò. Bí tí yín náà sì kọ́ mọ̀ wá ara yín. Ẹ̀yin tẹ̀ ń sọ̀pọ̀ dásílà tẹ̀ tún lọ lè ṣe bitcoin. Àdánwò di méjì. Ewu ara ni mi ò fẹ́ o. Ewu ara ni mi ò fẹ́ o. Ẹ̀yin ọmọ ẹgbẹ́ mo tó di pé tí mo bẹ́jẹ̀ wa tán àbí ó wà gbẹ̀mí wa mo ti jáde sọ̀rọ̀ wa. Alága ṣé lè rí ọ̀rọ̀ Arsenal náà lẹ̀ tí wọ́n tójú wọlé sí. Orí mi lọ́dà Alápinni àbí orí mi lọ́dà Àbíjà tájọ́ ń ṣe mítìnì dáradé òsì. Òun rèé o tẹ́ ń wò lọ́wọ́ mi fún àǹfààní gbogbo wa ni marathon extra bitter ó ṣiṣẹ́ fún hypertension èyí ìwọ̀n ẹ̀jẹ̀ ríru fẹ́yìn tẹ́ ẹ ní ọ̀sà marathon extra bitter ó ṣiṣẹ́ fún ọ̀sà lẹ́yìn náà wà ní ṣiṣẹ́ fún diabetes èyí àwọn onítọ̀ ṣúgà ó sì wá wà ìwà ní mọ́ ṣiṣẹ́ fún jẹ̀dí àti ọ̀pọ̀ ẹ̀yìn. ó ní ọtí nú. ẹ̀yin ò ṣe mọ ọjọ́ tí lọ rẹ̀. ẹ ò gbọ́dọ̀ ṣe gbé ẹ̀jẹ̀ tán lára yín ẹ wá dúró bí bàtà bá kán mọ́ sí rí háì. gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ non alcohol ni kò sí ọtí kankan bẹ́ẹ̀ ó sì wá wà ìwọ ọmọdé ń lò àgbà ń lò ẹ̀ ń gbọ́ mi kì í wá sí àwọn oní kẹ́míkà ó sì wà ìwé àtegbò ni wọ́n fi ṣe. sọ́wọ́ rẹ̀ wá ní wọ́n bá wọn. kọ̀ wọ́n náà ló jẹ́ pé tágbára yóò bá ti ká eléyìí ẹ rà mú onígò jàbí nìyí ẹni bó ṣe wà yìí ó wà ní gbogbo àwọn fámásì káàkiri yàtọ̀ sí lẹ́yìn wá ní ìwọ́n tó bá fẹ́ họ́dà èyí ò lọ́lọ́pọ̀ yanturu èyí tí mo mú lọ́wọ́ yìí o lè lọ sí www.herbalhealthline.com.ng sẹ́kẹ́tì ẹgbà ẹyọ kan tí mo mú fún yín o ọmọ ẹgbẹ́
àti gbọ́n pa ìtẹ́lẹ̀ o àti gbọ́n pa marathon. ẹja sí marathon. àmọ́ bó ti jẹ́nu ẹ̀yẹ gbé ilé ìkẹwà àgbélálá. ń gbà ọ́ yìí sì lẹ̀ kó lájọ láti jọ́ ìkẹlẹ́ lè gba Champions League ẹran ìyá gbogbo.